Gbálé-N-Gbáta Olóṣooṣù yóò bẹ̀rẹ̀ padà lẹ́kọ̀ọ́ lóṣù kẹrin ọdún 2026 ìjọba Èkó ló sọ bẹ́ẹ̀. Gbálé-N-Gbáta tó máa ń wáyé lóṣooṣù ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ ó ní ètò ti parí lórí rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ padà tí yóò sì gbéra sọ ní oṣù kẹrin ọdún 2026 yìí gẹ́gẹ́ bí amòfin Tókunbọ̀ Wahab kọmíṣánná fún ètò àyíká àti omi ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bó ṣe kéde rẹ̀ ní ọjọ́ sátidé ó ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026 ó ní àtúnṣe àyíká tí ọ̀pọ̀ èèyàn máa ń pè ní environmental ó ní yóò bẹ̀rẹ̀ padà káàkiri Èkó. Kọmíṣánná náà ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé aago 6 àbọ̀ ìdájí sí aago 8 àbọ̀ àárọ̀ ó ní ètò Gbálé-N-Gbáta náà ó ní yóò máa wáyé o àti pé sátidé tó bá kẹ́yìn oṣù ó ní yóò máa wáyé pẹ̀lú lásìkò tí ìmọ́tótó àyíká náà tó bá ń lọ lọ́wọ́. Ìjọba rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti tún àyíká wọn ṣe. Wọ́n ní kí wọ́n máa kó àwọn kòtò ìdáminù tó bá wà níwájú ilé wọn kí wọ́n sì da ìdọ̀tí tí wọ́n bá kó jọ nù lọ́nà tó bá òfin mu. Bákan náà ó ní kọmíṣánná tó gba ẹnu ìjọba ìpínlẹ̀ Èkó kéde náà ó mà sọ wípé àjọṣe gbogbo èèyàn tó bá jẹ́ ọmọlúàbí Èkó òun lélẹ́yìí láti ní Èkó àlàáfíà tí omíyalé yóò má jìnnà sí rere o. Bí ẹnikẹ́ni bó bá fẹ́ tàpá sí òfin ìmọ́tótó yìí ìjọba ìpínlẹ̀ Èkó ó ní àwọn ti wà nílẹ̀ ní ràbájì gan láti jẹ́wọ́ ìjọba fún wọn. Tẹ́ ò bá gbàgbé aago 2 àárọ̀ sí 10 ìní ètò Gbálé-N-Gbáta Olóṣooṣù yìí ìlò máa ń wáyé tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní gbogbo ọjọ́ sátidé tó bá ti kẹ́yìn oṣù ṣùgbọ́n wọ́n máa wọ́gilé lóṣù kọkànlá ọdún 2016 lórí ẹ̀sùn pé ó ń dí lílọ bíbọ̀ lọ́wọ́ o. Ọdún kẹwàá lẹ́yìn rẹ̀ ó sì ní ètò náà ń ló tún ti padà báyìí. Àdúràgbàolúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ tàná a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o àmín.